Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sórí YouTube channel wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀. Update tá a ṣe ń fún yín náà nípa update Muyideen àti Pastor Gabriel Ademola Amusan náà ni gbogbo wa náà láti rí fídíò tí Muyideen ṣe tó ń sọ̀rọ̀ nínú ẹ̀ pé ẹ̀tọ́ ń wà lọ́wọ́ Pastor Gabriel Ademola Amusan. Ọ̀rọ̀ yìí ojú tádé fi ń wò ó jẹ́ ojú tó ní agbára àti ìmọ̀ ibi tí ọ̀rọ̀ yìí padà máa wó sí. So àwọn èèyàn discuss a lot nípa nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin Pastor Gabriel àti Mr. Muyideen. Àwọn èèyàn sọ̀rọ̀ gan, olúkálùkù ló mú different opinion wá, olúkálùkù sọ tinú ẹ̀, and then ó jẹ́ nǹkan tí ó ń kọ́yàn lóminú because àkọ́kọ́ náà àwọn èèyàn sọ̀rọ̀ wípé ká má fi ojú olóore wa ká má fi gungi. So àwọn kan náà dẹ̀ tún sọ̀rọ̀ wípé tí èèyàn bá ṣoore náà kéèyàn má lóso tì í. So ọ̀rọ̀ yìí ó wá jẹ́ nǹkan tí ó mú controversy wá tó jẹ́ pé àwọn èèyàn wọ́n sá ń sọ lọ́tùn sọ lósì. And then nǹkan tí Mr. Muyideen ṣe after ìgbà tí wọ́n bá wọn settle case tán, ó jẹ́ nǹkan tí ó ń yàyàn lẹ́nu, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ń ba àwọn èèyàn ní ẹ̀rù lọ́pọ̀lọpọ̀ because after ìgbà tí wọ́n gbé ìwé ilé fún Mr. Muyideen ni wọ́n á rí fídíò pé wọ́n padà ṣe fídíò kan pé ẹ̀tọ́ àwọn wà ní ọwọ́ Pastor Gabriel, but ẹnu wa kọ́ ni ẹ ti máa gbọ́ gbogbo explanation yìí. So a máa play voice note yìí fún yín, so ẹ máa gbọ́ a lot of nǹkan táwọn èèyàn sọ nípa ẹ̀, a máa play ẹ̀ fún yín sìn. Òun ò ṣe máa sọ fún Àgbàlá Gabriel kó máa sọ fún pé ẹjọ́ ẹ fún mi lówó mo fẹ́ lọ ta tẹ́tẹ́ nígbà tó ń ṣì ń dáwó jọ fún tó ń bá ṣe lé. Ẹ jẹ́ ká kúrò lórí ìyẹn again ká tún padà sọ́dọ̀ yín ẹ̀yin tẹ̀ wá ní diaspora. Àánú yín ṣe àpọ̀lọpọ̀ àwọn èèyàn bíbá náà fáìn nǹkan tó ṣe ò dáa àgbà, ṣùgbọ́n ẹ má yẹ ká fìyẹn ṣe. Ṣe rí nínú ayé yìí understanding òun ló matter láàárín àwọn méjèèjì. Ṣe rí mo believe pé tí Àgbàlá Gabriel bá ṣe a needful thing to come out in public to apologize, they will still respect him more. That's But it. what he need now, ó ti ń sìn òun gan ọpọlọ tí ẹ ò tí ì gbé ipò tó wà yẹn, ipò yẹn ga ju òun gan fúnra rẹ̀, ó pọ̀ jọjú orí tiẹ̀ gangan lọ. Because nǹkan tó ti ń ṣe àwọn kan wà ṣẹ́rí àìpọ̀ yìí sórí tí máa shine blocking. Dádì ẹ̀wọ̀ ẹ jẹ́ ká káwọn ti wá o. Ẹ máa kí wọn, ẹ ní sùúrù, mí ní ẹ máa kí wọn, mí ní kẹ́ máa kí wọn ẹ jọ. bí ẹjọ́ kan sọ̀rọ̀ kan fẹ́ sọ̀rọ̀ yẹn ẹjọ́ nítorí tọ́lọ̀. Ṣé tí ń sìn ẹ̀yin tẹ́ jẹ́ ara àdẹ́síwọ̀n àtẹ̀wà ń bẹ̀ yẹn gbọ́n tẹ̀yìn ṣe ó wà nítọ̀dọ̀ tiwa orí ń ta wá pé àwọn ò lè ṣe ṣùgbọ́n ẹ̀yin tẹ̀yìn ṣe kò wáyé kéèyàn kan máa fojú yín gbolẹ̀. Now nǹkan tí Muyideen ṣe yẹn ó wrong fine, but tí mo believe pé tí Àgbàlá Gabriel bá ṣe the needful thing tó bá lọ bá Oríyọmí Hamzat tó ṣe public apology tó apologize publicly, mo believe pé gbogbo nǹkan tá à ń pariwo yìí sìn everybody àwálẹ̀ wíwù lẹ́ẹ̀kan náà. Oríyọmí sọ ní alẹ́ àná ní láìvẹ̀ tó tó wá jẹ́ pé bí Àgbàlá Muyideen ṣe kúrò nínú ọgbà yẹn ó gba ọ̀dọ̀ wá direct ni ọ̀rọ̀ yìí ò ní leak síta rárá. Òun náà ni that's it. Ẹ mọ̀ pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe lóòótọ́ ni nǹkan tí yóò fi ní jẹ́ kó leak síta ni pé a kọ́kọ́ wádìí, mo jẹ́rìí Oríyọmí a kọ́kọ́ wádìí nǹkan tó ṣẹlẹ̀ gọ́gọ́gọ́gọ́gọ́ kó tó gbé síta. Ẹ wo ọ̀rọ̀ kan tó wá treat lọ́dọ̀ ẹ̀ ọ̀rọ̀ ìyàwó tí ẹnìkan fẹ́ tọ́ni yẹn ń bá ọmọ ẹ̀ sùn ẹni yẹn ń ṣe ọmọ yẹn láṣọ. Nígbà tí ìyàwó sọ pé wọ́n ṣe lè ní fún kọ́kọ́ gbé lọ station kan lọ lọ́ọ̀kì ẹ̀ kan lọ ṣègbà bọ̀ ó ní tá a bá lọ lọ́ọ̀kì ẹ̀ ó sọ pé ibi tó kọ́kọ́ wà tẹ́lẹ̀ báyìí náà ń ṣe fún ẹ, ibi tó padà lọ báyìí náà ń ṣe fún ẹ, bọ̀ ẹni ló tún wá padà gbà ẹ níbẹ̀ tá a bá wà lọ lọ́ọ̀kì ẹ̀ ibi tó fẹ́ padà lọ ṣó mọ nǹkan tó máa bá ń bẹ̀. Wọ́n ní kan lọ settle láàrin àwọn tó má tọ́ yọjú ẹ̀sìn kan wá tọwọ́ bọ̀wé bí kò dẹ̀ máa gbégbé ayọ̀ padà. And that he did, ó ní òun ṣe gbé kíní yìí jáde lẹ́yìn ìgbà tó ti resolve issue ni, bọ̀ kò gbé ọ̀rọ̀ tó fi gbé ọ̀rọ̀ yẹn jáde tọ́rọ̀ yẹn fi ṣẹlẹ̀ kan kò gbé ọ̀rọ̀ yẹn gan jáde later ló ṣe wá ń sọ ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ kò sọ pé bóyá wọ́n ṣe fídíò ojú ẹni yẹn kò sọ. So that is how it is. Ṣẹ́rí now èmi ò ní bẹ́ẹ̀ nǹkan tẹ́ ẹ sọ ó wrong àǹtí tó wà ní diaspora mo ní nǹkan tẹ́ ẹ sọ ó wrong ọ̀rọ̀ tẹ́ ẹ sọ mo ní wrong ọ̀rọ̀ tẹ́ ẹ sọ right opinion yẹn right. Wọ́n fi kẹ́kẹ́ understand ní pé ṣẹ́rí bó ṣe ṣẹlẹ̀ yẹn ó ti yé Àgbàlá Gabriel he has already made a mistake. If it is that side níbi tá ẹ wà ló ti wà irú wà tó wù yẹn ó máa pay
kó máa pay lórí ẹ̀ but ẹ jẹ́ ká wá ro iye orí tí jáde tí ò ever sí tó jọ pé nínà ẹ jẹ́ ká ro gbogbo orí yẹn ẹ wò láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti bẹ̀rẹ̀ síbi tó dé ń sìn and tabanika àwọn náà tó gbé jáde Muyideen máa ṣe jẹ bá ṣe máa wọ Muyideen ló ṣe máa jẹ bẹ́ẹ̀ number 9 àbí number 8 but Muyideen ló jẹ́ kí àwọn èèyàn mọ̀ jù so as it is now nǹkan tẹ́mi kàn rí bẹ́ẹ̀ ni pé ẹ má jẹ́ ká kàn take side fine ó ti ṣe nǹkan tí ò dáa as a pastor ẹ wò àwọn pastor kan wà tó jẹ́ kó ju tiẹ̀ lọ ǹjẹ́ wọ́n ṣe anything fún àwọn èèyàn nílùú offering tó ń gbà ní ṣọ́ọ̀ṣì kí náà fi ṣe fún àwọn èèyàn tó yẹ pé wọn ò ní access láti pẹ̀lú ẹ̀ náà àwọn tó yẹ pé wọn ò dé mi ò fẹ́ dárúkọ church àwọn mìíràn jẹ́ pé wọn ò lẹ́sẹ̀ wọn ò ní ẹsẹ̀ rárá wọ́n ti dàgbà tó need assistant but tí wọn ò ṣe fún wọn wọ́n dẹ̀ ń gba offering church big church indeed at least méjì mẹ́ta mẹ́rin márùn tó ṣì wọ́n exist kò sẹ́ni tó ṣe ẹni yìí dẹ̀ jáde willingly ẹ wo bí Gabriel ṣe wà náà ni ẹnìkan náà wà náà wọrí tí ẹ náà ṣe ìyẹn náà assist àwọn èèyàn wọ́n assist àwọn opó wọ́n assist àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ wọ́n wà òkè then mélòó tó bá kí gbogbo churches tá à ń sọ yìí náà tẹ bá dẹ̀ gbogbo àwọn èèyàn crowd tó wà ní church tẹ bá wo crowd tó wà ní church tẹ bá yẹ pé àwọn crowd church nìkan làwọn pastors yẹn assist ó ti ń sìn mo believe pé we will see less poverty in our country. ìlú yìí ò dá náà ní everybody ṣe ń jápa a ṣe ń já lọ sọ́hún tínú ìbá wà òkè à ní jápa lọ sọ́hún tínú ìdí ń bá láyè tó wá pé bóyá kọ́kọ́ gbé wá gbùrù tó gbé wá yẹn wọ́n túṣe ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn kan gbé yá nìṣó ní àbúrò tó gbé lọ sọ́hún ṣé ọ̀rẹ́ tá à ń sọ lẹ́ máa sọ ni kó lọ fún ojú because ibi tó ti get it wrong nìyẹn sir ibi tó ti get it wrong nìyẹn because ẹ jẹ́ ká realize pé Muyideen ti wà lórí street more than 16 years orientation is all about street. ó ti ń ta tẹ́tẹ́ yẹn ti pẹ́ kò ń ṣe nǹkan tó ẹ̀ṣẹ̀ picking sí reason tí bọ́ọ̀bọ́ ìfi kọ́kọ́ ó need the counseling láti jẹ́ kó mọ̀ pé life is not about tẹ́tẹ́ but any type of pick ẹ kọ́lé fún ẹ ṣègbéyàwó fún ẹ wá jẹ́ ní trip kan fún ẹ lè sáré mú orientation kúrò náà. ẹ jẹ́ ní sáré trip kan yìí bẹ́ẹ̀ kẹ́ lè fi tún rọ̀rọ̀ bí sọ ṣé mo rí pé nígbà tó ń pick ẹ ló stop ọtí ó stop ọtí ó náà stop ẹ permanently ìgbà tí ò tí ì níyàwó ó stop ẹ permanently because kò rọtí wọn ò fún ní space láti mú tí yẹn mọ́. Secondly òun kọ́ Àgbàlá Gabriel kọ́kọ́ ló sọ pé a máa kọ́lé fún àwọn èèyàn bí irú yín báyìí tó ń send owó lọ ní ẹ ṣe bá wá ilẹ̀ kékeré kan kẹ́ ṣe lé fún and then ó wá sọ̀rọ̀ kan thank you so much ó wá sọ̀rọ̀ kan láàrin yẹn ó ní nínú ẹbí òun kò sí ẹni tó kọ́ ilé rí ó nínú ẹbí òun kò sẹ́ni tó kọ́ ilé rí kò sẹ́ni tó fi blọọkù lélẹ̀ báyìí fún ilé rí nígbà tó sọ ìyá ẹ̀ náà dé ìyá ẹ̀ tó ní òun fẹ́ rí ṣùgbọ́n tó padà tí Àgbàlá Gabriel padà lọ bá tọ́jọ́ sẹ́tù tọ́jọ́ rò pọ̀ padà ó náà ò ní ìyàwó òdẹ́bí kankan ló sọ fún Àgbàlá Gabriel before kábùrẹ̀ tó yọjú before kẹ́gbọ́n ẹ̀ tó àmì ìṣẹ́gbọ́n ẹ̀ ní bóyá àbúrò ẹ̀ kó ìyàwó tó yọjú before kí ìyá ẹ̀ náà tó ṣẹ̀ wá dé he was telling people that he doesn't have a family that was what he said for the first time. Yes bẹ́ẹ̀ bí nǹkan tó sọ nìyẹn lọ́jọ́ tí màá tó kọ́ máa pàdé ẹ̀. adẹ̀ní Muyideen kì í parọ́ ṣùtì yín sìn now ìyẹn dúró bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá tún padà sí pé ok ó ti wá rí bó ṣe rí yìí nìyẹn wọ́n nínú ẹbí yẹn wọ́n ń ṣe nǹkan rí but tiẹ̀ wá wà exception as in tiẹ̀ wá yàtọ̀ àwọn èèyàn wá sọ pé ẹ bá wa wá ilẹ̀ fún kẹ bá wa kọ́lé lòun wá suggest pé ṣé ẹ mọ̀ pé ilé ẹ̀ ní first ilé tó wà ní environment church tẹ́ ẹ bá rántí ilé ẹ̀ ní first ilé tó kọ́kọ́ ṣe tó wà ní environment church design ilé ẹ̀ ní àwọn protocol wọn lọ́n fi bẹ̀rẹ̀ àwọn tó ń ṣe tó ń kọ́lé ní àwọn tó náà ń gbà bí tó ń develop ilé design ilé Muyideen náà wá ní kọ́ máa kọ́ fún everybody pé gbogbo lẹ́bẹ̀ yẹn pé òun á make sure pé everything wà okay fún wọn. ẹni tó ṣoore fún yàn. ẹjọ sá kí mo lè sáré béèrè kan sá. ok. kí ló dé tó fi jẹ́ pé ilé tí wọ́n ń kọ́ fún gbogbo everyone wọn environment church náà kọ́ sí. Thank you. Very good question. Sherry now níbi tí according to what he said publicly ni o ó ní ibi tí ilẹ̀ wà yẹn ó ti ń sìn àwọn tó ní baálẹ̀ tó ní control gbogbo area yẹn nígbà tó lọ ra ilẹ̀ Muyideen ó ti ń sìn náà sọ pé
wọ́n ra 1 full plot nọ́ra wọ́n wá rí pé cheap ni wọ́n á fi ní tó bá yẹ pé bẹ́ẹ̀ ni pé kò sí problem so àwọn tó wá ń gbé wá tọ́nà kan fún wọn nílẹ̀ wọ́n sọ pé ilẹ̀ kan wà ní around bíbá yòókù àwọn ilẹ̀ yẹn rèé ológun lọ yìí phase 1 ní phase 2 lẹ́gbẹ̀ẹ́ church lẹ́gbẹ̀ẹ́ lọ́nà phase 3 níbi ẹ̀yìn ọ̀tà lọ́hùn pé àwọn nìkan baálẹ̀ kan ló ń control gbogbo ibẹ̀ yẹn pé àwọn dẹ̀ ti wò pé ìlú yẹn kò ń ṣe ibi tí wọ́n ní ilẹ̀ yẹn sí kò ń ṣe ibi tó yẹ pé ó develop dáadáa tẹ́lẹ̀ bọ́n nítorí ilẹ̀ tó ń tà fún church tó ní kọ́ lọ fi kọ́ church ilẹ̀ yẹn òun ni àtọ́ fi kọ́ lọ fi kọ́lé arúgbó nǹkan fún wọn so ilẹ̀ yẹn náà wò pé sí ìsẹ́kọ́ ti rí ibà rà cheap ó dà kọ́kọ́ wá negotiate lórí ibẹ̀ yẹn káwọn wábọ̀ yẹn máa rà so àwọn máa fi àwọn èèyàn síbẹ̀ láti lè jẹ́ kí ibẹ̀ yẹn máa grow church kò ní kàn jẹ́ pé church nìkan ló máa wà ní orí ilẹ̀ yẹn so àwọn èèyàn á dè wà ń bẹ̀ pẹ̀lú wọn so that is why he started buying that land because wọ́n mọ̀ lọ́wọ́ pé ó wà cheaper wọ́n dẹ̀ ti wà on agreement pẹ̀lú wọn bẹ̀ that was what he said in the first video tó fi dípọ́n ṣe lè mú ìdí nígbà yẹn o ẹ rí i pé nígbà tó fẹ́ ṣe ti ṣé òtòlù àbí kí náà ń pe obìnrin tó náà fẹ́ ṣe mi ò gbìnà tí báyìí máa ń korúkọ ẹ̀ tí. ó ní màmá kan náà tó ń ṣe kọ́lé sí ní last month tó ń ṣe ìṣílẹ̀ kan fún bàbá àti ìyàwó. kò ṣáà ṣe Ìbàdàn ok ó ṣàwà kọ́lé fún yàn ní Ìkòròdú bí ó wá fi ilẹ̀ lélẹ̀ ó wá fi foundation délẹ̀ ní Ìkòròdú bí fún yàn kan nínú àwọn artist nígbà ọ̀nà Ifọ̀ ó lọ ṣe ń bẹ̀ náà again ọ̀nà Àgbàrá ó lọ ṣe lé fún ó kọ́lé fún sórí ilẹ̀ kan bẹ̀ fún wọn bẹ̀ tán ralẹ̀ síbẹ̀ tán kọ́ so kò ń ṣe pé dandan ọ̀nà kan yẹn náà ló ń ṣe gbogbo nǹkan tó ń ṣe sí you just have an agreement with those baale that owns that area that is it I hope I've answered your question. Hello. ẹ continue ọ̀rọ̀ yín bros. so nǹkan yẹn lèmi rí tèmi sọ. tẹ́lẹ̀ pé wọ́n receive call ẹ má bínú. okay so as it is ẹbí host ni host máa sọ pé èmi ò ní gbà kì í ṣe kí èmi ò ní gbà point lèmi ń dì pẹ̀lú kọ́lọ́ máa yẹ kéèyàn sọ mí lẹ́nu ni àwọn ìyá àgbàlagbà tó máa ń ní platform yìí gan ọ̀rọ̀ wọn máa ń lágbára ńgbà mí so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o me I know what Agbala Gabriel did is wrong by beating him but the only thing ni pé wọ́n apologize for it but other things tó kù mi ì rí ibi tí Agbala Gabriel tó ti wrong o ní àwọn other things yẹn tó ṣe o mi ì rí ibi tó ti wà tó ti wrong o but lórí pé ó nà yẹn mo rí pé ìyẹn wrong kò yẹ kó nà àtọ. ẹ ṣe sá mọ́mì tí wọ́n bá wa sọ̀rọ̀ tán ní opinion tán ti sọ̀rọ̀ wọn pé àwọn ti dúró sórí ọ̀rọ̀ wọn ẹ ṣe gan ṣe rí gbogbo ọ̀rọ̀ tí àwọn tí ẹ̀gbọ́n wa kan ti sọ látàárọ̀ inú wa dùn ẹ ṣe o ẹ kú ọgbọ́n Ọlọ́run nípa yẹ̀yìn lágbára náà ṣe rí mọ́mì wa ẹ ní bínú sí wa torí obìnrin ni yín ẹ̀yin lẹ́ni ilé ayé so a gbọ́dọ̀ kọ́kọ́ fi tiyín ṣe náà ká tó máa ní à ń ṣe nǹkan mi bọ àwọn nǹkan kan nídìí tí àwọn ẹ̀dá nídìí láti máa mọ̀ tí àwọn bọ̀dá wa yìí ti sọ ṣé rí ọ̀rọ̀ tó bá wà nílùú òkèèrè tí ò sí Nàìjíríà tó wà labroad. hype man máa hype lọ o. kí lẹ wí. ok sir ok. so èèyàn á ti mọ àwọn oríṣiríṣi nǹkan tí oníkálukú ń fèsì bíbà. ẹ bá pa táàpù ẹ jọ. tó ti yé yín. ẹ má bínú Mr. Musa wọn ò tí ì sọ̀rọ̀ látẹ̀ nǹkan tó ti wà ń bí. ẹ má mọ nǹkan tí oníkálukú ń fèsì oníkálukú tó lè máa sọ pé wọ́n máa sọ̀rọ̀ lẹ́yìn bọ̀dá Ọlápọ̀sí. kó tó wá dìde pé ẹ jọ o apàdé bọ̀dá Muyideen o kíní kan ẹ jọ̀ọ́ ṣàánú wa o ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ o ẹ ṣe nǹkan tí àwọn èèyàn wá dìde ní ìkíní ìkejì ẹni tó sẹ́ndì 10,000 ẹni tó sẹ́ndì 20,000 ẹni tó sẹ́ndì 30,000 ẹ wá wẹ̀lẹ̀ ní iṣẹ́ tí ẹ̀ ló ń ṣe ní abroad a lọ máa fọ arúgbó ìdí arúgbó lu ìdí arúgbó wọn wá fọ arúgbó míì àwọn àgbàlagbà yẹn míì wọn á tún fọ ẹnìyẹn létí níbi tó ti ń ṣiṣẹ́ ó wá sẹ́ndì owó yẹn sí Nàìjíríà pé òun fi assist èèyàn ẹnìyẹn wá ń gbọ́ aburú nípa ẹnìyẹn kí ni ìdùnnú ọkàn ẹ̀ sí ẹnìyẹn ìyẹn number 1 number 2 ni pé lóòótọ́ a máa ní Agbala Gabriel nǹkan tó ń ṣe ò dáa ní pé wọ́n nà án kò ṣe é mọ iye ìgbà míì tí kò ní jáde síta tí ò sẹ́ni bọ́ọ̀dì tó máa gbọ́ tó máa ti bá a sọ̀rọ̀ ní kẹ́lẹ́kẹ́lẹ́ láti sọ pé báyìí ní kẹjá ṣe ṣe lé ayé báyìí ní kẹjá ṣe ṣe. Gabriel kí lorúkọ ẹ̀ náà òun fún ara ẹ̀. ẹ má bínú ẹ má gbàgbé pé Agbala Gabriel sọ pé ó ní agídí ẹdìgbẹ yẹn mú. ẹ ṣe mà tó tún ká sọ yìí pé ẹ rántí ìgbà tó sọ pé èmi o tóun gbọ́ bá rí obìnrin òun ò lè fi okó òun sí òbò obìnrin òun ò lè dó obìnrin òun ò lè ṣe kíní kan ẹ wá wo àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó ti ṣe máa yẹn padà bọ́ọ̀tì ẹ̀ ó padà ṣe gbogbo àwọn tó máa pè tó yẹ kó ṣe fún pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ẹ̀dá èèyàn wọ́n ṣe wedding fún wọ́n kọ́lé fún
wọ́n ṣe ibẹ̀ ó tún ẹ̀yin tí ẹ ṣe ìkùnú ó wá ń gbọ́ pé ẹ̀yin ẹ̀ ń ṣe ìbàjẹ́ tí ò dáa inú ẹ̀ ò lè dùn ẹ wá wo náà ń sìn nọ́mbà wọn ẹ̀ bá mi gbé àǹtí yẹn sókè padà tó bá ti wà o àǹtí tajọ́ sọ̀rọ̀ ẹ bá mi sókè padà. wọn ò tí ì dé wọn ò tí ì dé. ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ báyìí lórí ọwọ́ táwa ẹ̀ sìn bọ̀bọ̀ yẹn ó ba orúkọ Àgbàlá Gabriel ó ti ní máàkì sí orúkọ ẹ̀ ti ní máàkì ẹ máa mi ya àwọn èèyàn àwọn pásítọ̀ míì tó máa ní ṣóòtán ṣe bó rò pé òun ṣe kíní kan òun nìkan ló lè ràn yàn lọ́wọ́ ni Ọlọ́run jẹ́ ká kànṣẹ́ o oríṣiríṣi ọ̀rọ̀ ni ọ̀rọ̀ nǹkan tí à ń sọ yìí tó dìmọ̀ bọ́ àwọn èèyàn nǹkan tá a nídìí ni pé a ní láti support máa yẹn tá a bá support ẹ̀ àwa àmọ́ bá a ṣe máa bá wí bọ́ tá a bá support ẹ̀ tá à ń takò ẹ̀ ẹ̀mí ya àwọn ìránṣẹ́ Ọlọ́run tó máa takò máa yẹn báyìí ipe ṣòwò nìkan ló wà ní Nàìjíríà tó lè ran àwọn ẹ̀dá lọ́wọ́ ni bí nǹkan tí dáàdi yẹn sọ lẹ́ẹ̀kan ẹ̀mí ya àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńláńlá tí àwọn èèyàn á tó máa lọ máa sọ ọ́fìn ní ṣọ́ọ̀tì wọ́n ti ra mọ́tò tó ń lo mọ́tò billions of naira kí ni wọ́n ṣe fún àwọn ọmọ tó wà ní church tó wà ní ìjọ. bí pásítọ̀ kan ló ń lo private jet. kí ni wọ́n ṣe èèyàn mẹ́rin ló ti assist. pásítọ̀ míì tó ń lo private jet méjì tó ń lo mọ́tò 300 billions of naira. convoy wọn lásán all are bulletproof. ó yá ẹ wá sọ kí ni Àgbàlá Gabriel yìí ní nílé ayé ẹ kí ló ì jẹ́ ẹ wá wo iye àwọn èèyàn tó ti kó jọ ẹni ó kọ́lé fẹ́lẹ̀ ẹni ẹjọ́ bá mi dáwó fún ẹjọ́ bá mi ṣàánú fún ààrẹ òyà. àwọn èèyàn ti di ẹ̀tọ́ ìtì ara ẹ̀ dìde òun fún ẹ̀ màtí di billionaire o màtí da billionaire o. That is what I'm saying. ẹjọ́ ìdílé olóò nǹkan tí mò ń bẹ àwa èèyàn fún mi pé ẹ má jẹ́ àjẹ́ alátakò fún báyìí. ẹjá dìde tí. Danfat yàrá kan. Thank you. I want to make contribution to. Okay, sir. nǹkan tó lé lè padà ṣẹlẹ̀ ju bí a ṣe ròyìn lọ ẹjọ́ ìtorí Ọlọ́run ẹ bá dárò pé Muyideen tí wọ́n ti nà Muyideen wọ́n ti ṣe ògbẹ́ ṣó dédé nà Muyideen nínú dídùn ara ẹ̀ ni eléyìí tó wá ń parọ́ pé Muyideen ló ti ń nà ó ti ń nà ó ti pẹ́ ó ti ń ṣe ògbẹ́ kò ṣe sọ síta láti ọjọ́ ẹ̀ ó ṣe wá jẹ́ ìgbà tí ṣùgbọ́n ẹ jẹ́ ká para táàpù. ló ṣe wá ń sọ pé wọ́n nà òun kò ṣe ẹjọ́ ká support life goals yìí ẹjọ́. ẹ̀mí ìgbà míì tí pásítọ̀ máa lọ sínú ṣọ́ọ̀bù ẹ̀ á sọ pé Muyideen kí ló dé tí ò ní nǹkan báyìí kí ló dé tó ní nǹkan báyìí a máa bèrè bí ẹ̀mí jíṣẹ́ mẹ́ta a máa tún lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ á lọ máa ṣe àbẹ̀wò síbi bẹ̀ ẹlòmíì máa ṣe tó tún máa ṣe videos live. yes ẹlòmíì máa ṣe bẹ́ẹ̀ yẹn kò ní kàn mọ́ tó bá wù kó ta dànù tó bá wù kó ṣe tó wù. so ó wà irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó ṣe fún ó wòó pé ẹ̀yin èèyàn kẹ́ tó rówó yẹn ó le fún ní ó wá ń dúró tí ó ń mọ́nítọ̀ àti lọ àti bọ̀ ẹ̀ torí kó lè dáa fún ni owó mélòó ló fẹ́ kó fún. kí Muyideen má ṣe kọ̀ọ̀kan lé ní kò dín irun orí Àgbàlá Gabriel kù. so ẹni tó mọ́nítọ̀ èèyàn tí òun ṣe bí ẹ̀ òun ṣọmọ ìyá ẹ̀ tí òun ṣọmọ bàbá ẹ̀ tí òun ṣe ìran ẹ̀ ẹja yìí o ọmọ ìyá èèyàn gan ọmọ bàbá èèyàn gan ò tí ì ṣe fún ẹja yìí èèyàn ni ẹja kọ́kọ́ kù gbé ìránṣẹ́ Ọlọ́run ti sẹ́gbẹ̀ẹ́ kan èèyàn ni. Mr. Oladeposu. God bless you all. Hello, sir. Hello. Yeah, in fact, yes, I really enjoy your contribution and the way you handle the whole situation. But let me add this to what you have said, sir. Okay, yes, ẹ má gbàgbé pé Nàìjíríà la wà. Oh, that's true. Àwọn tí wọ́n dẹ̀ lọ sí diaspora tí wọ́n travel náà ká má gbàgbé culture wa. Ọ̀pọ̀ nǹkan mẹ́ta àbí mẹ́rin lèèyàn fi ń jẹ́ bàbá fún yàn. Yàtọ̀ sí bàbá tó bíyàn nínú. Wọ́n fi ọjọ́ orí jẹ́ bàbá fún yàn. Wọ́n fi ipò jẹ́ bàbá fún yàn. Wọ́n fi ọlá jẹ́ bàbá fún yàn. Wọ́n dẹ̀ ń fi agbára wọ́n fi ń jẹ́ bàbá fún yàn. Bí èèyàn bá ní téèyàn bá ní kan nínú mẹ́rin ẹlòmíì máa ní ọjọ́ orí tà fún nípò káàdì fún lọ́lá. Àwọn míì Ọlọ́run yọ̀ǹda mẹ́rẹ̀ẹ̀rin fún wọn ṣùgbọ́n Ọlọ́run àwọn kan ló wá ga jù téèyàn bá ní ipò àti agbára ó máa ń jẹ́ kí èèyàn jẹ́ bàbá. So nígbà ọ̀rọ̀ yẹn ti kọjá lọ nígbà táwọn èèyàn sọ wípé ọmọ 30 years ó jẹ́ bàbá fún yes is correct ó lè ṣe bàbá fún dáadáa ó tún wá fi agbára ẹ̀bùn ẹ̀mí mímọ́ tẹ pé so to say ìránṣẹ́ Ọlọ́run ó fi jẹ́ bàbá fún come all what you have said dà pé ó ti ṣe fún Muyideen ní sọ pé ayé di ayé ọ̀làjú káwá ní ká fi ojú egbò ká fi tẹ̀lẹ̀ tó ṣe bí òwe níwájú ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Nàìjíríà wọ́n ní tí a fi báyàn wí ni wípé kì í sọ ọ̀rẹ́ nu ọmọ ojú wà
ọmọ ọ̀rọ̀ wà ọmọ ẹ̀dá wà tí a bá ti lo àwọn nǹkan yìí fún ọmọ tí ò bá gbọ́ wọn á wo eléyìí tó lẹ́tọ̀ọ́ sí òní wọn á fún un a ò sí níbẹ̀ níbi kan tí ń bọ̀ ọ̀rọ̀ mo rí wípé Mr. Alaska ó dàbí pé wọ́n mọ story yẹn díẹ̀ bọ́ kó tó dé ibẹ̀ yẹn èèyàn kọ́lé ẹ jẹ́ ká wo the cost of living today débi pé èèyàn fi kọ́lé yes so èèyàn ló gbọ́n tán àpé wọ́n béèrè lọ́wọ́ Jésù wípé ẹni náà pè lẹ́ni mímọ́ ó ní ẹni mímọ́ kan kò sí bí kò sí bàbá mi tí ń bẹ lọ́run Dẹ́mílà Àgbàlá Gabriel ò lè pé tába ti jẹ́ pé he is a man in flesh tẹ́gẹ́ tó bá mi ẹ mọ̀ wá já wo bí tó kù sí láti fi mú un débi wípé ó nà yẹn mo lè sọ pé ó dáa kò dẹ̀ tó dáa tába fi ojú ọgbọ́n òyìnbó tába fi wò ó di ọ̀làjú tó wá wà níṣẹ́ ló bàjẹ́ tíṣà lèmi pásítọ̀ ni mi prophet ni mi a lè ná ọmọ nílé ìwé mọ́ débi wípé àwọn ọmọ wa gan ti ń nàka sí wa lójú lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí bá dẹ̀ ti sọ fóbi wọn lé ni òbí wọn dẹ̀ wá níjọ́ kejì á tún wá yàkàyàkà wa lórí nǹkan tí ọmọ wọn ṣe as I'm the head of the school mo máa ń sọ fún àwọn teacher just allow them to be that the one paying you it's because they are paying us for today everything has gone ugly everything is not working in the right direction and this is the thing part of the thing we are talking about yes when there is action there will be reaction. Am I communicating, sir? Yes, when there is action, there will be reaction. If there is no action from within fúnra rẹ̀ gangan, there won't be reaction. And the ability nígbà míì tẹ́ ẹ̀ bá bínú, Jésù Kristi gan bínú nígbà tó dé di igi ọ̀pọ̀tọ́. Ó bínú nígbà tó bá wọn kan nínú tẹ́ḿpìlì. Are we now saying because was he working out of the human normal sense? Nítorí pé ó bínú, torí pé Bíbélì dídì sọ pé ó sì bínú, ó fi igi yẹn ré. Dẹ́mílẹ̀ tó bá ní àáké àti àdá ní ìjọ yẹn yóò ní kí wọ́n bẹ igi yẹn yóò bẹ lulẹ̀ and that's the reaction when there is action the reaction máa wáyé so èmi ò ní fẹ́ jẹ́ ká castigate Àgbàlá Gabriel totally look at the same nǹkan tó ṣe what percentage from what we perceive and I beg to say that everybody's feel is right from your own end is right because I'm not there. I listen even here ibi bí ni mo lè sọ pé mo ti gbọ́ details nígbà tí mo wo live yẹn lánàá mo kàn kún bẹ́ẹ̀ pé I have other things to do mi ì tiẹ̀ listen sí but here mo wá gbọ́ details àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ gan mo dẹ̀ listen báwọn èèyàn ṣe ń jẹ́rìí Bíbélì sọ pé lẹ́nu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta á fìdí òtítọ́ múlẹ̀ so màmá wa tó wà ní diaspora yẹn kò sí bí aṣòyìnbó tá à ń kó wọ Nàìjíríà ó ti dá gbogbo nǹkan rú bàbá ni Àgbàlá Gabriel jẹ́ fún un nítòótọ́ bàbá nígbà mo wà primary school some years back bàbá tó bí mi inú nígbà tí mo ṣe nǹkan tó dáa tó wá mú ibi tí mo ti ń gbá bọ́ọ̀lù ó ti larin mọ́ mi lórí rí ẹ̀jẹ̀ dẹ̀ tú àwọn èèyàn ń bú lójú ọ̀nà pé àtẹ́kì sọmọ ẹni wá ọmọ ẹ ló dẹ́gbẹ́ ó ní ẹ̀fílẹ̀ oúnjẹ ìlẹ̀ bá mi bí bọ́tà bá dán wò láyé òde òní wọ́n ti bàbá yẹn mọ́lé o I'm talking as far back as 1983. wọ́n máa rán bàbá yẹn lẹ́wọ̀n. wọ́n á rán lẹ́wọ̀n ṣùgbọ́n nǹkan yẹn lèmi náà ń jẹ lọ́jọ́ tòní ti today gẹ́gẹ́rẹ́ to 50 kínkín to 50 mi ì tí ní case police rí mi ì tí níbi pé kí lórúkọ ọ̀pọ̀lọpọ̀ òbí tán bí nísìn náà ti tẹ̀lé ọmọ wọn lọ police station láì mọ́ yé gbà nítorí wípé kò sí ẹ̀kọ́ tí bàbá yẹn ò bá lagi mọ́ mi kó nà mí kára mi léngbà yẹn àwọn nǹkan kan wà tó jẹ́ wípé lọ́jọ́ tòní gèmí gan mo lè má gbádùn ayé ara mi ẹ wo ibi tí wọ́n ti mú ẹ jẹ́ kí a kọ́kọ́ wò ó wẹ̀ ó sọ di pé kí lórúkọ ẹ̀ but kò sí bá a ṣe lè ṣe bòlò tí kò ní rùn gbẹ kò sí bí wọ́n bá mú ẹlẹ́dẹ̀ kò nínú ẹrọ̀fọ̀ ẹ̀ tí wọ́n bá mú lọ sí ààfin tí wọ́n wẹ̀ tí wọ́n. tẹ́ ẹ bá tẹ̀lé kẹ́ mọ́nítọ̀ dáadáa á padà sínú ẹrọ̀fọ̀. kẹ́ mọ́nítọ̀ ẹ̀ á padà sínú ẹrọ̀fọ̀ yẹn àdẹ tí ẹni tó bá dẹ̀ fẹ́ bá ẹlẹ́dẹ̀ you don't fight ntí Àgbàlá Gabriel ṣe nìyẹn ọkọ̀ fún yàn ní ọgbọ́n you don't fight pig in its comfort zone. Bíbélì náà sọ ó ní má ti dá aṣiwèrè lóhùn ní ẹsẹ̀ tó tẹ̀lé náà ní kó má bàa rò nípa ó ní dá aṣiwèrè lóhùn yẹ ẹsẹ̀ tó tẹ̀lé kó má rò kó gbọ́n lójú ara rẹ̀ it could be anything action ti wáyé ni so ẹ̀yin tẹ̀ wá ń diaspora yes gẹ́gẹ́ bí wọ́n ti sọ àwọn tó ní orí ọ̀fẹ́ tí wọ́n ní orí ọ̀fẹ́ sí yín wọ́n misuse ẹ̀ tábàwá rí ẹnìkan tó ń ṣe ìwọ̀nba tó ṣe bóyá mo sọ lẹ́ẹ̀kan yìí pé mo wà ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel he told everybody pé 8 years ago ló ń ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹ wá gbọ́ nígbà tó ti dé kó òun ló wá sí lọ́wọ́ ó wo chọ́ọ̀chì yẹn ó wá ń bá wọn ọmọ ẹ̀ tó gbé kí lórúkọ ẹ̀ dání pé táwọn gan bá ń gbọ́ wọn á mọ̀ yọ irú ibi tí mo ti sọ pé ó ti pa life ni kí ló dé tó pa life ìyẹn ní battery ti down ó ní oh God ó níbi tá a ti need the recording tó kàn lọ waste the battery ó ní gbogbo àwọn èèyàn wa tán wà lókèrè wọn á dá ṣiṣẹ́ Ọlọ́run nínú chọ́ọ̀chì yìí
ẹni tí mo dẹ̀ mẹ́ni tó ní church yẹn kò mọ̀ rí ó kàn lọ tú ẹnìkan ló fi dé ló fi invite ẹ̀ wá wọ́n tẹ̀ ní òní wá kó tó di pé ó ń sọ pé òun máa wá so for that as a number man mo like ẹ̀ mo dẹ̀ pé kí ló so torí ìdí èyí ẹ pé ń bẹ̀rẹ̀ mo sọ pé mi ní dá anybody lẹ́jọ́ mi sọ pé Muyideen jẹ̀bi omi ò dẹ̀ sọ pé Àgbàlá Gabriel náà jẹ̀bi but a bá wò dáadáa a ti sọ ẹ̀kọ́ nù a ti sọ culture wa nù ní Nàìjíríà tá a wà yìí that is the reason we find ourselves at the cross junction that we are ní ilẹ̀ Yorùbá ẹgbà ọmọ tí ò bá pé kí lórúkọ ẹ̀ wọ́n bá wí ńgbẹ̀ yẹn bá dẹ̀ ti pèèyàn ní bàbá èèyàn ó lẹ́tọ̀ọ́ tó bá jẹ́ culture ni o èmi ò sọ̀rọ̀ internationally ọmọ Nàìjíríà mi ti travel out mi ti lọ orí ọ̀fẹ́ kọ́lọ̀ fún mi lórí ọ̀fẹ́ mò ń gbàdúrà ẹ̀ ìṣe ẹgbẹ́ mi but as a culture man kò sí nǹkan tó burú jù láti bá wí tẹ́tẹ́ pẹ̀lú ibi tí wọ́n ràn lọ́wọ́ dé no níbi tí mo gbọ́ dé yẹn to me tẹ́tẹ́. ẹjọ ẹ jẹ́ ká power tap network yẹn ti ń lò ẹjọ. so tẹ́tẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ obìnrin tí ọkọ rẹ̀ bá ń ta tẹ́tẹ́ tí inú ẹ̀ bá dùn sí wèrè obìnrin ni ó ní àsìwèrè obìnrin ó ní ọlọ́gbọ́n obìnrin kọ́ ilé ara rẹ̀ ṣùgbọ́n àsìwèrè ó ń túká ẹ wá gbọ́ tó bá jẹ́ nítorí pé ilé ẹ̀ fẹ́ túká lóbìnrin yẹn fi lọ rìpọ́ọ̀tù fún Àgbàlá Àánú ó ní ìdálẹ́jọ́ tiẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó bá dẹ̀ jẹ́ pé kò mọ̀ pé ibi tó máa dé leléyìí tó wò wípé bóyá kí ilé yẹn le tò ló fi lè lọ sọ ló fi ru àwọn ẹjọ́ kan nítorí kò dá gómìnà máa rojọ́ bẹ́ẹ̀ láti jẹ́ kí ilé tò inner something kí lẹ́mọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ilé bóyá ẹnìkan ló ń ẹ̀yà ẹni ẹ ti lọ. inú ronú lẹlòmíì wà mí ti lọ inú ronú lẹlòmíì inú ronú lẹlòmíì wà tí ẹlòmíì ò. ẹ̀yà abẹ́rẹ́ tó tún power tap ni. ẹ bátìrì fóònù yẹn ti lò ó ti gbé sójú. kò ṣe bátìrì wọn ló lò network ló já kó máa six ẹ jẹ́ ká power tap ẹjọ. ẹjọ power tap o. uncle tó wà ní big screen ẹ bá wa sọ̀rọ̀ ẹ má bínú ẹ bá wa sọ̀rọ̀. ẹ ṣe gbọ́dọ̀ ṣe rí. ẹ má bínú sí mi ẹ má bínú sí mi sà ẹ má bínú sí mi sà so torí dé yìí mi mo kàn fẹ́ round it up. sọ jábọ̀ ni. nẹ́tíwọ̀kì yẹn náà ni. nẹ́tíwọ̀kì yẹn náà ló ń ju wọn bẹ́ẹ̀ nẹ́tíwọ̀kì yẹn náà ló ń ju wọn bẹ́ẹ̀. wọ́n wà lókè. ẹni sọ ìrìn ọmọ bíbáyìí. kò sí wọn mọ́ bẹ́ẹ̀. ó yẹ máa sọ̀rọ̀ yín bros máa sọ̀rọ̀ yín. ọlọ́mọdé a sọ̀rọ̀ tán eléyìí tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ náà ni gbogbo wa ti sọ àǹtí tó bá dé ṣẹlẹ̀ inú mi dùn Yorùbá ní tí èèyàn wa bá ro ẹjọ́ kalẹ̀ èèyàn wa náà kọ́ ni ló máa dà ṣéǹṣẹ̀ gbọ̀ngàn tó ní kọ́ mọ́ ń bẹ̀ náà ni pé ẹni tó sọ pé wọn ṣẹ̀ṣẹ̀ máa ná owó kò pọ́sibú kéèyàn máa rí bí tí wọ́n ti ń ná láàárọ̀ lọ́sàn-án lójoojúmọ́ kó dẹ̀ níbẹ̀ ló wọ́n á dúró sí látijọ́ yìí wọ́n dè mí mọ́lẹ̀ wọ́n fi bá mi gbowó kọ́lé wọ́n dè mí mọ́lẹ̀ wọ́n fi gba ṣọ́ọ̀bù fún mi wọ́n dè mí mọ́lẹ̀ wọ́n ká aṣọ fún mi ọ̀rọ̀ ajẹ́ ìyàwó fún olóṣèlú ìyàwó wa Àgbàlá Gabriel sọ ohun gangan ló sọ pé tó ń fẹ́ nìyẹn ìlú òyìnbó Àgbàlá Gabriel ti fẹ́ fún níyàwó ó dẹ̀ lóun fẹ́ ìdí tó ń bí iná lòun máa fẹ́ ẹnìyàn náà ló tún wá sọ pé kinní lè ní so nǹkan tó ní kọ́ níbẹ̀ ni pé ogun personal ogun ó bá Muyideen jà fún rẹ̀ kọ́nà kó bá ṣẹ́ ẹni ẹlẹ́yin tó kàn ti da ẹrọ̀fọ̀ sí orúkọ yìí láti lẹ̀ before now. nǹkan tí mò ń sọ náà nìyẹn yìí pé. before now níbi tí fojú ẹ fi ṣe a lot of people ló máa bá Àgbàlá Gabriel jẹ jà síta. ìmọ̀ yẹn ti ní ó ti ní ẹ̀rọ lórí ìsìn. ṣe rí èmi tí mo wà bíbá èmi tí mo sọ̀rọ̀ yìí ẹ má bínú diaspora lèmi náà wà. mo láwọn èèyàn ní Nàìjíríà tó yẹ pé wọ́n jù mí lọ lọ́jọ́ yìí dáadáa àmọ́ lábẹ́ kádàrá Ọlọ́run ètò wọn ọwọ́ èèyàn lọ́lọ́ ni kó wà. mi wá lé ní tìtorí pé wọ́n jù mí lọ lọ́jọ́ yìí ètò wọn kàn wà lọ́wọ́ mi kí wọ́n wá ṣe nǹkan tí ò dáa pẹ̀lú ètò wọn tó wà lọ́wọ́ mi kí wọ́n má lè pè wọ́n sí ọ̀dà. kò possible. wọ́n jù mí lọ lọ́jọ́ yìí wọ́n sọ pé àwọn jù mí lọ lọ́jọ́ yìí kí wọ́n má lè gbé bùkátà wá fún mi pé kí n má wọn gbọ́. bẹ́ẹ̀ni. lábẹ́ pé kí n má wọn gbọ́ bùkátà kí wọ́n gbọ́ kí wọ́n lọ fowó ṣèṣekúṣe kí n má wà lè pè wọ́n sí ọ̀dà. no mi ò rò pé nǹkan tó dáa ni mo ṣe fúnra mi tí màá lè retí wọn. ẹ ní pé wọn mọ nígbà tẹ́ bá ti gbọ́ pé nǹkan tó ń fowó ṣe nìyẹn ẹ kàn ra dákẹ́jọ́ ọjọ́ tó bá ti béèrè nǹkan míì lẹ máa ní ẹ ní o kò dẹ̀ sẹ́ni tó máa mú yín sí. ṣẹ̀ṣẹ̀ rí ti lúlù tí wọ́n sọ̀rọ̀ pa èèyàn ẹ má jà tàn ara ṣe relationship tó bá establish láàrin èèyàn síra èèyàn ló máa determine bí wọ́n á sì bá èèyàn wí. that is it. lọ́kọ àtìyàwó gan gbà mí gan ẹni tẹ́yẹ̀ sọkọ àtìyàwó tẹ́ pé èèyàn ti máa wọra ẹ̀ níbi ẹ̀ máa ṣàwádà ẹ̀ máa fúnra yín lọ́gọ́rùn
ṣùgbọ́n wà dání so relationship Agbala Gabriel náà dẹ̀ sọ nínú ọ̀rọ̀ ẹ̀ tẹ́mi gbọ́ o ibi tó máa wò lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n á rí pé gbogbo program táwọn ń ṣe ní ìdílé bá wà lẹ́yìn òun báwọn ṣe ń ṣe ní ojú live làwọn ṣe máa ń ṣe nínú church and everywhere and ogun pé tó dẹ̀ ní pé wọ́n ní kó má jáde mọ́ ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nígbà tí wọ́n complain ipe ohun jíjáde láàárọ̀ kùtùkùtù lọ ta tẹ́tẹ́ ọ̀ sọ tẹ̀tẹ̀lẹ̀. èmi ò dẹ̀ believe pé tẹ́tẹ́ títa wà lára woman right kò sí o. tábà fi ní pépọ̀ wọ́n gbàtọ́ ní kó má lọ ta tẹ́tẹ́ mọ́ wọ́n infringe lórí human right ẹni and ẹni tó dẹ̀ sọ̀rọ̀ sí wọ́n ti sọ̀rọ̀ tán ṣé rí culture lóyún gbogbo àfẹ́ máa emulate is a problem. ó ń para gan. is a problem and if care is not taken àwọn tá a wà níbí pẹ̀lú wọn wọ́n ń sun ẹkún ẹ̀ ọlọ́mọdé nàìjíríà. ẹ̀sà ẹ̀ mọ̀ pé nǹkan tí ẹ̀ ń sọ kékeré yẹn tí ẹ̀kọ́ rẹ̀ ń sọ yẹn mọ̀ kó ti pa wá tó lọ ní nàìjíríà. so ọlọ́mọdé kí nàìjíríà rẹ̀ gbàdá máa sun ẹkún ẹ̀ the nearest future. that's it fíù nínú wáǹsì la lè bọ́mọ wí ní abroad a lè bọ́mọ wí kí nǹkan báyìí. bá ọmọ wí. ọmọ màá ló máa pọn náà pa wá bá wa. bá ọmọ wí. ó ti dé nàìjíríà Lagos state law as at today tí wọ́n. Lovers all over the world a lérò pé ẹ ti gbọ́ voice note ẹ ti wo fídíò ẹ ti gbọ́ a lot of nǹkan táwọn èèyàn sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ and then a fẹ́ jẹ́ kí ẹ̀yin èèyàn kí ẹ fi ọkàn bá gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe yìí tán sọ yẹn kẹ́ fi ọkàn kẹ́ tún gbé yẹ̀wò because àwọn èèyàn ń sọ ọ̀rọ̀ yẹn ní ìsọ tí ó ṣe ká wọn lára sí although tẹ́ bá listen sí gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn discuss ẹ rí i pé wọ́n judge wọ́n kàn perspective tí wọ́n náà kàn fi ń wò pé ọ̀rọ̀ yìí tó bá rí báyìí lèèyàn ṣe máa ń ṣe kò sẹ́ni tí ó gbọ́n tán kò dẹ̀ sẹ́ni tó pé kò sẹ́ni tí ò lè ṣe mistake ẹlẹ́ran ara ni gbogbo wa but à ń fi àsìkò yìí rọ Mr. Muyideen táwọn náà bá láǹfààní láti máa wo fídíò yìí ká má jẹ́ kí anybody push wọn rárá àtọ́ because àwọn náà wọ́n ti dúpẹ́ wọ́n ti sọ̀rọ̀ pé àwọn dúpẹ́ lọ́wọ́ pastor because àwọn mọ̀ pé oore ló ṣe àwọn nǹkan wá mọ̀ jẹ́ kí ọpẹ́ yẹn kó tún padà wá di nǹkan tí wọ́n tún wá mọ̀ padà fi bí sú olóore wọn so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel ẹ bá wa subscribe ẹ tún jẹ́ ká mọ̀ opinion yín ní under comment section so ẹ dẹ̀ bá wa share so we love you all thanks for watching.